ẹ pẹ̀lẹ́ o. Yes sir. Ṣé kò sí o? Ó wà o. Kí ló dé? Ogun ayé mi pọ̀ gan. Ẹ dákun mo fẹ́ lálàgbà. Ogun ayé rẹ̀ pọ̀. Àní ogun jà mí, ogun tí ń bá mi rìn gan. Tírélà ò lè kó tán. Ó tẹ̀lé ọ débi. Tírélà mo fi rù wá. Mo rí. Wọ́n tún tẹ̀lé ọ débi. Wọ́n tẹ̀lé mi débi o. Ọ̀ wá mú tó ṣẹlẹ̀ ọmọ mi. Kò sí alàgbà lẹ̀. Má jẹ́ parọ́ fún ọ. Alàgbà gba ìpè kan lánàá. Lálẹ́ àná ni wọ́n ní kán sáré wá ṣe ètò kan ní Jerusalem. Ṣé wọ́n lọ? Mo ní látàrí wo ọ̀nà bí wọ́n gbà ní. Wọ́n ṣe lọ́nu. Báyìí. Wọ́n ṣe lọ́nu. Ẹ̀jẹ̀ sáré lé wọn lọ. Ó lé wọn mú orí. Wọ́n máa sọ pé màálù tó dojú orí màálù tó rọ̀bẹ̀ ó dojú orí ni. Sórí kìí ṣe bí lójú orí tiẹ̀. Bọ́ọ̀bù àdébí ó ti lójú orí. Ọ padà bí o ti wá. Níbi èmi náà wáyé. Mo mọ̀ wọ́n rí mo wá yàn wá ni. Ọ̀rẹ́ mi lálàgbà mo sì wá ni wọ́n sì ní wọn ò sí lé. Jesus is Lord. Ṣèbọn náà bí ní ẹjẹ sáré tọpasẹ̀ wọn lọ. Alàgbà. Ẹ̀bẹ̀rẹ̀ ogun ayé rẹ̀ kò rí owó gbé wá. Ogun ayé mo gbé wá. Ogun ayé tèmi gbé ìṣẹ́. Ogun kan mo ráyè. Bàbá yín wọlé lọ. Drop your comments, like and share this video, and don't forget to subscribe to this YouTube channel. Aloye TV, your best entertainment hub.